òde tún yá ẹgbẹ́ arẹlé ọmọ ọlọ́jọ́ òbí ṣe fún aṣọ tuntun ló ń solówó ẹ̀ ní tòde. bàtà òsì òde ọ̀yá ẹgbẹ́ arẹlé aláàjì. ẹgbẹ́ arẹlé aláàjì kan pàtàkì Alhaji Sheriff Ajani Yusuf ni mò ń wí. ìyẹn ọmọ ọlọ́jọ́ òbí òní. ẹ wá wo ọmọkùnrin jòjòló tó ń sọjọ́ òbí. aláṣẹ àti olùdarí Aerostar International Limited. bàbá Adéọlá bàbá Rasidi. ẹ jẹ́ kó lórí ẹ̀dá káyé ó gbọ́ torí pé wọ́n rò ká èèyàn láì dá. Alhaji Sheriff adúpẹ́ fún rọ́jọ́ òní ọlọ́run ọba tí fún ní í ṣe. ìbájọ́gbẹ́ ẹ̀dálẹ̀dá fi ń tí sáyé gbogbo kí kádàrá ní ìbáwẹ́wẹ́ tán. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó pa ẹ́ mọ́ ọba tó ń bẹ láyé tó tún ń bẹ lálákejì. ọba tó ń sórí ẹ̀ lásìkò. ilé ọmọ ẹ̀gbá ọmọ ìjàyè Kúrúnmí ọmọ Àjàdí Ìgbò. Kúrúnmí ti kún mọ́ lóoru. àrùn pé ó ń dífá bíbá òun ò bá fọ́re. ọba fọ́re lé bàbá tó bí yín lọ́mọ. ìyẹn nílé Kúrúnmí Àjàdí Ìgbò. ààrẹ ló rà kìtàn tó lọ mẹ́nìrẹ́ bò wálé. ó jí bẹ́ẹ̀ ni kò rí. èmbẹ́nìrẹ́ ló ṣàgbákò aládìrẹ́ ń lọ ogun ààrẹ ń lọ́ta. ààrẹ bá fúnni lẹ́dìrẹ́ sí wọn àfi koríjẹni lọ́wọ́ wọn. ilá tiri lọ́kọ́ òkè tiri máa wò òkiri tiri wọ́ àgbo tiri kan ọ̀ká bàbá tiri wo lóko lójú. ọmọdé ó bá gbàjẹun tí tiri ní tiri lé bàbá tó ń gbé bí yín lọ́mọ. ilé ọmọ orò lọ́tà ọmọ dágbójọ bí. ọmọ ẹ̀gbá ọmọ aṣẹ́ tí mú mi kíkan. Àjàní onínúure oníwàáre. àìmọye èèyàn náà ti tára rẹ̀ là àìmọye èèyàn náà ti tára rẹ̀ níláárí. ó ń yọ sàká ẹ̀ lásìkò. ó múṣẹ́ olúwa ní gbòógì. Alhaji tó rẹ mọ́kà tó dé. oníṣẹ́ ẹ̀sìn rẹ̀ ò ní já sán. ó ti sọdún èyí náà kó o ṣe èyí tó pọ̀ lọ́lá Olódùmarè ọba. ọmọ ẹ̀gbá mọ lùsàbí ọmọ gbòǹgbò àkàlà. ọmọ eríjogún ọlá ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn ní ọmọ arídìí ògo lójú ogun. ilé ọmọ gbàgùrà ìyẹn nílé màmá rẹ̀. lọ́jọ́kọ́jọ́ gẹrugẹru làbẹ́wé dúkúdùkú lóko. nílé ayé tó wá kárí ẹ níre lọ́lá Olúwa. àgbẹ̀ní gbísù tí ìjọba lébè ìran rẹ̀ ò ní jọba. àgbo fọwọ́ páwù ní tirẹ̀ àdàgbà ọmọ ní tó ṣe. Alhaji Sheriff Ajani bó ti wá wù kó pẹ́ láyé tó ò ní mọ sàré ọmọ o sì ní fìṣẹ́ ló gbà. kò sóhun tó ń ṣe ní Mẹ́kà tá a kì í ṣe lẹ́gbàá alágbé tiwa. Alhaji Ajani ti má parọ́ ẹ̀ mọ́ já mi. wọ́n mú omi sẹ̀mìsẹ́mì ní Mẹ́kà wá mú odò ògùn. wọ́n ń gòkè àràfá ní Mẹ́kà wá ń gbólúmọ tíá. ó wá yé mi pé púpọ̀ nínú ọmọ Ẹ̀gbá ló máa wà lùdẹ́ náà. ọdọọdún làárọ̀ rúkú ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ bì lórí àtẹ. kárí ọlọ́dọọdún níre ni. ó ní mọ̀sí òsì òní mọ̀ ọ́ ò ní wọ bùgbé ìyọnu. Allah tó jí o sọdún èyí kó jẹ́ o lè ṣèyí tó pọ̀. ìjàdù ẹdẹ ọmọ Táyọ̀ lónìí fèyí kì ọ́ délédélé ọmọ aláṣẹ ló kọ tèmi. àlàbá yín tí ò níbejì rè ó ní ayére bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.